His Special Majesty ààrẹ ọba ambassador Adéyẹmí Olèmí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá olúayé sọ̀rọ̀sọ̀rọ̀ tí òfin rẹ̀ joyè. Èmi á mọ̀ sọ fáwọn èèyàn pé aládé lórí mi nílé ìyá aládé lórí mi nílé bàbá. Cultural ambassador fún gbogbo Àlímọ̀ṣọ́. Atọ́kùn àṣà lèmi ń gbé lárugẹ. Èmi ò ṣe fáǹsì Gani Adams. Bẹ́ẹ̀ ni èmi ò ṣe fáǹsì Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ibi tí wọ́n bá ti ṣe ohun tó tọ́ ẹ jẹ́ ká gbé òṣùbà káre sàdánkátà fún wọn. Ibi tí wọ́n bá ti ṣe tí ò tọ́ ẹ jẹ́ ká gbé fún wọn wípé o tẹ́ ṣe yìí kò tọ́. Mi ò mọ bẹ́ẹ̀ ti béèrè yìí o. Ìbéèrè ni pé torí tí lọ́gán tó ń bí èmi gan ló ta mi lára. Lọ́wọ́ yìí lásìkò yìí a rí i pé àwọn kan jáde wọ́n sọ pé àwọn ni òsín Gani Adams, àwọn labọ́ba jíròrò, àwọn labọ́ba kú, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi nípa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àsìkò yìí sì ni àsìkò tá à ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá àti ọ̀rọ̀ àwọn Fúlàní. Ṣé ọ̀rọ̀ yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Lákọ̀ọ́kọ́ à ń jà fún òmìnira Yorùbá. Ẹ jẹ́ sọ pé àwọn kan ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Torí kì í ṣe gbogbo Yorùbá ló ń jà fún òmìnira lásìkò tá a wà yìí. Torí tá à ń bá fẹ́ra lọ́wọ́ tá a wà yìí òmìnira ó ṣe kókó fún wa. Èmi ò ní kéyìn ọmọbìnrin tó ti bá ti ṣe ètò tán ọ̀pọ̀lọ́ yóò ṣàdúrà, ọ̀pọ̀lọ́ sọ pé ẹkú ọgbẹ́ ẹkú ọpọlọ, ọ̀pọ̀lọ́ yóò sọ pé bàbá àṣebẹ̀ tiẹ̀ tó yọ ọpọlọ yóò tiẹ̀ tó kankan. Ṣùgbọ́n mi ò mọ̀ bóyá ohun tí àwọn fi sọ́kàn kọ́ ló wà lọ́kàn tèmi. Èrò olúkàlùkù yàtọ̀, ojú ìwòye wa yàtọ̀, ìwé tá a kà yàtọ̀, exposure wa bá a ṣe rìn tó ó yàtọ̀ síra wọn. Ibẹ̀ mi ó ṣe wò kọ́lẹ̀ yìí ṣe fẹ́ wò ó. Àkọ́kọ́ tó bá wà nílẹ̀ yìí báyìí mo ní tó ń fa èèyàn tó ń bá wa jà gan lọ́wọ́lọ́wọ́ tó yẹ kí gbogbo wa pawọ́pọ̀ ká ṣọ̀kan. Àwọn Fúlàní tó ń dẹ́rù bà wá tó fún wa wàhálà mo sì ń sọ ní gbogbo ìgbà atọ́kùn Fúlàní yàtọ̀ sí bòròró o. Fúlàní ó yàtọ̀ sí bòròró. Mo rọ́mọ àlè kan tó pera rẹ̀ ní Fúlàní tó sọ̀rọ̀ online tó ń bú Sunday Igboho tó ní bó bá bí dá káwọn kojú ara wọn àwọn ó ṣe kíní ọmọ àlè Fúlàní. Ó bú bàbá ńlá Sunday Igboho. Bàbá ńlá bàbá tiẹ̀ ló bú kí bàbá ńlá Sunday Igboho. Nítorí kò sí Fúlàní kan tó bí dá nílẹ̀ Yorùbá tó lè lálé ọmọ àlè Yorùbá ká má tiẹ̀ sọ pé ọmọ ọkọ Yorùbá. Bí wọn bá ní Yorùbá lòun nílẹ̀ Yorùbá wọn ò bí Fúlàní yẹn dá. Torí ayálẹ̀gbé ni wọ́n nítorí pé àwa Yorùbá ní accommodating spirit. Atọ́kùn Yorùbá bá rí Ìgbò àti Yorùbá tó ń jà tán rí Haúsá àti Yorùbá tó ń jà tán rí Fúlàní àti Yorùbá ọmọ ìyá wọn tó ń jà wọ́n gbùwè lẹ́yìn àlejò wá ní ṣe bá lè torí pé ó jẹ́ àlejò ló fẹ́ lé lọ ni. Ìwọ lọ sílẹ̀ Ìgbò mo bọ̀ wá síbi ìbéèrè tẹ béèrè o. So owó kíní kan láì pásítọ̀ Ìgbò kan tí ń bẹ lẹ́kọ̀ọ́ ń bí tó sọ nínú chọ́ọ̀chì pé ṣe bí $1.5 ní dọ́là báyìí pé kí wọ́n bẹ̀rẹ̀ sí máa gba àdúrà pé dọ́là ó di $5,000. Pé torí àwọn ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi ò mọ̀ bóyá níjọba lórílẹ̀‐èdè yìí tírú èmi bá wà nípò láti pàṣẹ ó yẹ kó lọ gbérú ẹ̀ ni. Ó sì sọ confidently nínú chọ́ọ̀chì tó yẹ kó pọ̀lọ́ ẹ̀yìn Yorùbá kò sí tí sọ̀rọ̀ ọjà ló kan Gani Adams àbí Sunday Igboho nísìn gbogbo ọmọ Yorùbá pátápátá ìjà kọ́ ni problem wa báyìí. Ó yẹ ká sọ kan káàdì òṣùṣù ọwọ́ ni ta ló lè ṣe òṣùṣù ọwọ́? Kò sí. So lè mọ̀ sí sọ kó sẹ́kó ló fẹ́ fi rí jì. Kò possible. Ṣé nílùú bí Èkó ṣe tóbi tó yìí kí ejò bíi 500 kí ṣègbè tó jẹ́ bàbá kó kí lórúkọ àgbàdúmọ̀ náà mọ́nà kí wọ́n tò kí ejò là kó wà níwájú eré kí wọ́n dìde kó wọ́n bọ́wọ́ wùrùrù tí wọ́n bá yọ láti òjò gbẹ́gà títí wọ́n fi dé kọ̀tún ẹ̀dá kò lè jáde sí wọn. Bẹ́ẹ̀ni. Everybody ó mọ tìrì mọ́ ní ẹni tí ó mọ bẹ́ sómi ó mọ bẹ́ sómi ẹni tí ó mọ gugi ó mọ gugi. Ẹni tí ó mọ sásínú máa ṣe. Ó ní Yorùbá sọ pé àìrìnpọ̀ ejò olójọ́mọ ejò níyà. Àwa Yorùbá ọmọ ìyá Haúsá ni wá. Lọ́nà wo? Tí Haúsá bá nínú ilé tí Haúsá ń gbé wọ́n mọ fẹ́ǹsì wọ́n mọ dí ara wọn ní ẹnìkan ilé kan ní tiẹ̀. Bí ìṣòro bá ń bọ̀ wọn ò lè bára wọn dámọ̀ràn wọn ò lè bára wọn sọ̀rọ̀ wọn bá di ọjọ́ ọkú tó dọ́rẹ́ inú kòkó ọmọ aráyé wọ́n máa sọ̀rọ̀ gbogbo wọn ṣé bí wọ́n ti fọ́ lé wọn ọ̀tá ti ba lé wọn jẹ́ wọ́n wá kó sínú kòkó wọ́n máa bára wọn sọ̀rọ̀ ọgbọ́n wò láti bọ́ nínú wàhálà yìí má lè ṣe bọ́ ní ìṣòro yìí ìtọ́kọ wá sí ó ṣe é bọ́ mọ́ ni. ó ti bó. now pásítọ̀ Ìgbò yìí sọ pé kí wọ́n sọ Yorùbá kan tó lè fọwọ́ sọ̀yà pé òun kọ́lé òun ṣe rere kan nílẹ̀ Ìgbò
ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀jọ́ ọmọ Yorùbá tí ọpọlọ ti yín ò pé gbogbo ọmọ Yorùbá kọ́ mo ń bá wí o tó lẹ́yìn kan máa yí ọ̀rọ̀ sódì ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ ẹ̀ ní ọpọlọ torí Yorùbá àtàtà tó ní ọpọlọ tó bá gbọ́rú ẹ̀ á sọ pé ǹjẹ́ àti ẹ̀mọ́ tá à ń ṣe lásìkò yìí tí o bá lọ ságbègbè míì nílùú Èkó yìí Ìgbò ló dominate gbogbo ẹ̀ mo rí gbogbo ìtàn kan nígbà ogun Biafra àwọn Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ilé Ìgbò dè wọ́n dẹ̀ padà dé lẹ́yìn ogun àwọn tó lè padà dé wọ́n dẹ̀ hand over lé wọn fún wọn kódò owó ilé tí wọ́n gbà gbogbo ẹ̀ wọ́n kó fún wọn gbogbo ilé Ìgbò nílẹ̀ Haúsá kò sẹ́yìn tó lè gbà ní ẹ̀bàdà wọ́n ti sọ di gídá kéde kan ṣebí a gbọ́ gídá Múrítàlá gbà yẹn mo gbé Kánò ṣebí a gbọ́ pé àwọn Ìgbò ló ní gbogbo ilé yẹn pé ìgbà wọn lọ jagun bẹ́ẹ̀ tí ò sí ìyàn mọ́ ni wọ́n tẹ́ kó fa gbolé ẹ̀ tó di gídá Múrítàlá mo mọ ilé kan ní kí lórúkọ ẹ̀ ṣé France Road by Ẹgbẹ́ Road àbí níbo lórúkọ by Ẹgbẹ́ Road ilé ńlá ilé bíi tó ní bíi 40 something rooms tí wọ́n sọ di gídá kéde kan ọlọ́mọ Ìgbò ló ní ní gbogbo bẹ́ẹ̀ ká wá Yorùbá afẹ́ràn ara àta ju ara wa lọ ẹ jẹ́ wá bọ́ síbi ìbéèrè yìí kí ni problem Gani Adams kí ni problem àwọn alátẹ̀lé Gani Adams mo sọ nínú ètò tó kọjá mo ní Gani Adams ló yẹ kó mọ líìdì ogun èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ó ta mọ́ pieces fún òní ajìjàgbara fún ọmọ ilẹ̀ Yorùbá nígbà tí Sunday Igboho rí pé ìlú òun dàrú ìyà ń jẹ àwọn Ìbàràpá àti gbogbo wọn níbẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ ló fi dìde pẹ̀lú àwọn èèyàn náà àwọn ẹgbẹ́ sọ kankan mi ò sọ pé wọn ò kàwé o mi ò dẹ̀ sọ pé wọ́n kàwé ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá kàwé tó sì rìn káàkiri ju àgbègbè ibi tó wà lọ kì í ṣe pé bóyá mo kágbára mo lọ ṣe pati ní Brazil àbí mo lọ ṣe ní Kano àbí mo lọ ṣe kíní kan kọ́ ni wọ́n pè ní pé èèyàn expose o èmi ọba àṣà tí mo bá yín sọ̀rọ̀ gbogbo capital state tó wà ní Nàìjíríà ni mo ti dé rí mo ti gbé Kano fọdún 15 mo gbé ilẹ̀ Ìgbò mo gbé Warri mo gbé Agbọ̀ mo gbé bí mo gbé mi ò gbọdọ̀ àwọn tó mọ̀ mí mọ̀ bí mo ṣe rìn tó mo dẹ̀ tún fẹ́ elédè mi tí kì í ṣe Yorùbá tó jọ Edo State so mo ti rìn pẹ̀lú wọn mo mọ̀ wá olúkálukú mo gbé Onitsha fọdún 6 àwọn ọmọ Ìgbò kan complain nígbà tó sọ pé wọ́n ní kí wọ́n máa san pàkí kínní kan pé wọ́n lọ́ọ̀kì mọ́tò ní ẹsẹ̀ níta mo gbé Onitsha mo gbé 72 Modebe Street àwọn ọmọ Onitsha tí wọ́n bá gbọ́ mi wọ́n mọ̀ pé òótọ́ ni mò ń sọ èmi ni mo kọ́ ní the first fast food lónìṣà èmi pẹ̀lú ọmọ Ìgbò ọmọ Unachukwu ọmọ Ògidì ni wọ́n pè ní Sọdachukwu àwa Yorùbá ẹ jẹ́ a ronú èmi ni mo dá fast food lẹ̀ tó rẹ̀ mo rí kẹ́tọ́ gọ́ọ̀mẹ̀ntì nígbà yẹn ṣùgbọ́n nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ó kó àwọn àbúrò àtọmọ ìyá ẹ̀ tì mí kí wọ́n máa wo bí mo ṣe ń ṣiṣẹ́ nígbà tá a máa lo ọdún kan ó lé àtàkùn wa ní gbogbo parí oṣù ni ìjọ tí ọjà bá máa pọ̀ jù làwọn ọmọ olè adé tí wọ́n lé wa sáré dé rìlíìnì market tá sáré dé ọ̀pọ̀ ìwé káròdù àwọn ọmọ tó bá gbébẹ̀ ní tí wọ́n gbọ́ wọ́n mọ̀ pé ó tọ́ ni mo sọ nígbà tó sú mi mo dìde o mo ní mi ò ṣe mọ́ o nígbà tẹ́mi wá kúrò àbúrò ẹ̀ tí mo ń tírénì ó tẹ́ kó fa ilé iṣẹ́ tèmi tẹ́mi pẹ̀lú ẹ̀jọ́ tẹ̀ ó lè wà táàkì ẹ̀ mọ́ o bó bá jẹ́lẹ̀ Yorùbá ni tí ìwọ àtọmọ Ìgbò bá pa business pọ̀ ọmọ Ìgbò dẹ̀ bá Yorùbá ọmọ ìyá ẹ̀ di pé òun fẹ́ gba business lọ́wọ́ ọmọ ìyá ẹ̀ Ìgbò ó sì bá ọmọ Yorùbá ó sì bá Ìgbò dìgbà papọ̀ láti lè make sure pé wọ́n yí upload the business rẹ̀ kí ló ṣe Yorùbá ṣé èpè ni àbí ègún kí ló fẹ́ dìjà láàrin Sunday Igboho àti Gani Adams mo rí kinní kan lórí online wọ́n ní Gani Adams pé pàdé Gani Adams mo sọ̀rọ̀ fúnra rẹ̀ o mo sọ̀rọ̀ kan o ṣùgbọ́n bá fẹ́ ṣe olórí gidi pẹ̀lú tí wọ́n sọ yìí ó yẹ kí Gani Adams dìde náà kó sọ̀rọ̀ pẹ̀lú gbogbo táwọn yìí post káàkiri kó sọ pé òun rán wọn ṣẹ́ nígbà Sunday Igboho padà dé padà ó correct àṣìṣe tàkọ́kọ́ náà ó sọ fún pé ẹ má bu ọba ẹ má bu àwọn tó wà lórí oyè jàgídíjàgbó òtún kò lè ṣe kínní yìí àsìkò tá a wà kí Ìgbòho Òòṣà àti Gani Adams kí wọ́n dì kan kí wọ́n dẹ̀ ja ìjà yìí fún ọmọ Yorùbá kábọ́lọ́wọ́ wọn Fúlàní tí OPC wọ́n ní kí wọ́n náà approve kí lórúkọ ẹ̀ state police tí OPC bá dáadáa tí wọ́n gbéra wọn dúró nílẹ̀ Yorùbá àwọn Gani Adams àwọn Ìgbòho ní àwọn gómìnà máa contact pé ẹ kó àwọn ọmọ yín wá ká ṣe Yorùbá police torí ká bá pè ní Yorùbá police kì í ṣe ká gbé kóńdó ká gbé mọ̀ ní Yorùbá police láyé a gbọ́dọ̀ ní dúró síbẹ̀ kó dúró síbẹ̀ a gbọ́dọ̀ pé ó ti tán a gbọ́dọ̀ pé kó dúró
ọ̀rọ̀ Yorùbá nation is important because gbàtà wà ní western region àmọ̀ kàtà achieve bẹ́ẹ̀ mo sì fi dán ọ lójúlẹ̀ ní pẹ̀lú tá n bá lọ yìí tá a bá sọ́ra bá a gba Yorùbá nation for the next 10 years àní lórí yàn. kí ló dé. bẹ́ẹ̀ ni Gani Adams á dìde pé àwọn ọmọ ń jà kí Yorùbá nation tó wáyé ṣé mo rí nǹkan tó sọ ní wàhálà nínú wọn tó sọ pé àwọn jà bí àwọn jà bẹ̀ yẹn ó tó di extent pé Sunday Igboho tó jọ́ ọmọ yẹ brother ó sọ pé nígbà wọn lọ àtàkì ẹ̀yìn mọ̀ sọyà kí wọ́n jáde lórí ọlọ́gbọ́n tó ní ọpọlọ Yorùbá sí Yorùbá. àgbàlagbà ni o. gbégbà tó sì tó fòfin ìdò jáde nọ́ọ̀sì tó tọ́jú ẹ̀ kíní kan gbẹ làwọn mọ̀ dámì pé ọmọ náà làárọ̀ sí náà Sunday Igboho náà sọ pé ara aléwà náà tó wọ́n mọ̀ wọ́n dáadáa nítorí sálọ nìyẹn tó ló mọ̀ pé ẹ máa sírí ibi tí agbára ń wà. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ ọmọ mọ́lá àbọ̀mọ Ìgbò ló wà àtàkì ẹ̀sẹ̀ yóò sálọ fún wọn. ọ̀rọ̀ pọ̀ tá a gbọ́dọ̀ sọ ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo bẹ olóyè Ìbà Gani Adams ni pé kó kọ́ làwọn ọmọ ẹ̀tọ́ ọ̀dà ìṣòro tá à ń fèsì sí ju pé Yorùbá kó fèsì Yorùbá gbọ́dọ̀ di ìkan ṣoṣo ká lè jẹ ogun ìlàjà yìí jẹ́ kí n fẹ́ ní sáàpù kan njó mọ̀ pé àwọn tó sọpọ́ọ̀tì Biafra nínú ọmọ Ìgbò wọn ò tó 25%. lọ́wọ́dì lẹ́nu wọn ṣe tó kọ́lé mẹ́wàá tó kọ́ ogún sí Èkó tó kọ́lé méjì lẹ́kọ̀ọ́ tó kọ́ dá fúláàtì sí Èkó tó ń jẹ tó mú lẹ́kọ̀ọ́ lásán pé kò di Biafra. tó ní ṣọ́ọ̀bù sí trade fair. sọ́la ẹ̀kọ́ kò ṣe kínní. njó mọ̀ pé bí wọn ò ṣe sọpọ́ọ̀tì ẹ̀ tí wọn ò ṣe tó o lè rí ọmọ Ìgbò kan kó bú Kánò gbogbo tó bá ti sọ̀rọ̀ Kánò wo kọ́mẹ̀tì bá mú wo ayé ìbò tá a ṣe ìbò Òbí àti kìnnì kan tí wọ́n bá gbé kọ́mẹ̀tì nípò Òbí jáde báyìí atọ́kùn o wà ní gbogbo kọ́mẹ̀tì ìbò pàápàá ló sọ̀pọ̀tì Òbí àìdá ó dáa kò dáa èyí tẹ̀mí sọ yìí sí ọmọ Ìgbò wa sọ pé wẹ́dọ̀ yóò tura yìí tó bá gbọ́ Yorùbá díẹ̀ ọmọ Yorùbá ni ó lálẹ́ mi pé bàbá àgbàyà atọ́kùnmọ́ bu ẹ̀sìn lọ kú dànù àwọn ẹ̀sẹ̀ the truth bẹ́ẹ̀ tí tó fa ẹ̀yẹn atọ́kùnmọ́ afẹ́ kó lọ bẹ̀ ká tó lọ ǹjẹ́ àti ẹ̀ ń lọ léèwé mọ́ ǹjẹ́ iléèwé wà lọ léèwé mọ́ níbo la wá lọ. ilé ìyá. ẹjọ mọ bọ ẹjọ ẹ máa bá wa share fídíò yìí ẹ jẹ́ kó lọ fà gidigidi torí ààfin kábíyèsí la wà tó jẹ́ ọ̀kan nínú àwọn ọba àṣà tó jẹ́ ọba àṣà nílẹ̀ Yorùbá ẹlẹ́ àlọ́ iléèwé mọ́ bàbá. ilé ìyá là ń lọ ilé ẹ̀sìn. ilé ẹ̀sìn bẹ́ẹ̀ni lọ́nà wo. tíṣà mélòó ló ń lọ ọmọ iléèwé mọ́ sí. bí tíṣà bá na ọmọ iléèwé kó tó dé ìyàwó àti lọ bá tíṣà ìjà kó tó dá lórí tíṣà wọn ò fi ẹgbẹ́ ẹ̀ sí lọ́wọ́. nígbà táwa lọ school 5 kilometre ní school tí mo lọ primary school sí ilé wa kẹ̀kẹ́ free ni lọ òkè níbọ̀ àwọn tíṣà wa wọ́n ní kẹ̀kẹ́ ẹni tó bá bá tíṣà ti kẹ̀kẹ́ padà oríire ló ṣe tó ti kẹ̀kẹ́ lórí òkè tó máa gòyọ̀bọ̀ wọ́n máa rán wa ká lọ bomi wálé ká lọ́ra jẹ wálé wàá dẹ̀ lọ pẹ̀lú ìdùnnú nígbà táwa lọ sí secondary school missionary school àbíbá fẹ́ pé òró grammar school boys tó lè ní nígbà yẹn tí tó bá sneak out ọmọ tó pè sneak out ọjọ́ láti hostel lọ ìta wàá máa gbàdúrà inú àdó tí principal bá mú ọ àbí teacher mú ẹ jù kí senior mú ọ lọ senior náà fọgbọ́n sájáde ni. ṣùgbọ́n yóò tún wá mọ olè mólè. there is discipline ìwé làwa kà nísìn ọmọ ẹ tó bí tó bá máa kí ẹ sọ lé lùgùn mọ́ni dájú. bẹ́ẹ̀ni. ó rí ibi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù rí tí ọmọ jẹ Chelsea tí bàbá jẹ Arsenal tó ní máa lu ẹ palẹ̀ nínú bàbá yìí máa lu ẹ palẹ̀ ní máa yín ẹ lọ́rùn tí n bá lo Gàdólà tí n bá lo Ṣàngólà tí n bá lo kíní kan tí ó bàjẹ́ ǹjẹ́ bàbá ẹ lè bẹ sọ̀rọ̀ kó sọ pé irọ́ ni nígbà tí wọ́n wà kékeré. kò ṣeé ṣe kò possible. mo sọ fẹ́ pé bàbá mi mú ẹmu lọ́wọ́ àtàwọn ọ̀rẹ́ tán di ẹja jọ àwa ṣeré ní kọ́nàkọ́nà Ọlọ́run wa sọ pé màá jẹ ìyàsùn lọ́jọ́ ẹ̀ mo wá wò ó lásìkò ìgbà tó wù ọ̀dọ̀ mi ìyà tí mo jẹ mi ò rò pé ọmọ ayéòde lè jẹ 1% yẹn. so ohun tó ń bà á jẹ́ ni pé the children are not trained the way they were trained supposed to be trained òun ni kò jẹ́ kí wọ́n mọ àṣà Yorùbá ó ṣe kórì yẹn. ọ̀dà kábíyèsí ẹ sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí ẹ ní ìyàtọ̀ wà láàrin Fúlàní a ṣe ń padà bọ̀ wò lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Ìbà Gani Adams pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn wọn mọ ẹja sáré dáhùn béèrè yìí àwọn kan sọ pé Bòròró àti Fúlàní ìkankan náà ni ení nìyẹn èjì àwọn Fúlàní kan kílèmù pé ọmọ Kwara State Ìlọrin làwọn definitely ẹ̀yà Yorùbá làwọn a sì mọ̀ pé ilẹ̀ Kwara lẹ́yìn ti jáde ẹ bá wa sọ
díẹ̀ fún àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ wa. Ẹ bá wa share program yìí. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé ẹ share rẹ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ like ẹ subscribe sí ẹ jẹ́ kó go viral because kẹ́yìn náà kí àwọn èèyàn lè kọ́gbọ́n nínú ẹ̀. ọmọ Kwara ni mí original ọmọ Ìgbómìnà ni mí. tí o bá fẹ́ jẹ́ ọmọ Ìgbómìnà sọ fún pé Ìlọrin ni ọ. understand nínú Ìlọrin náà tá a tún sọ yìí 80 to 90% wọn pure Yorùbá ni wọn. bẹ́ẹ̀ táwọn tá a gbà pé kó wá ká wa jagun gbà yẹn ṣé Gúsùlù àbí kí náà ní Gàmbàrí àbí náà gbà wọn àbí Àfọ̀njá náà gbàgbà yẹn tán ní nígbà wàhálà ṣẹlẹ̀ wọ́n pè wọ́n àwọn Fúlàní tán ní kó wá bá wa jagun tí wọ́n ṣẹ́tù tí wọ́n fún ní ilẹ̀ nílọrin nínú àsùnwọ̀n tó bá ti ṣẹ́tù níbi kan kó ti dọ̀mọ́ rẹ̀ ìdílé wọn ló jọba. ẹ mọ̀ pé gbà kan gómìnà kan wọ Kwara gómìnà Lawan tó rotate ọba yẹn tó fi bàbá Kàwé àbí kílódé tó fi jọba láàrin àwọn Yorùbá ó yẹ kí ọba yẹn máa lọ láàrin àwọn Fúlàní yẹn àti Yorùbá torí agreement tí ọmọ Yorùbá kóra wọn sí ni. àwa la kóra sí wàhálà torí wọ́n ti wọ́ọ̀nù wọn gbà yẹn pé ogun ló ní kó wá bẹ́ẹ̀ jà ó ti jagun tán ó ti ṣẹ́jú ẹ̀ yóò máa lọ lú ẹ̀. èwo ni tọ́ba tó gbé lọ́wọ́. kò fún lọ́ba ó fún ní ilẹ̀ kó máa gbé bẹ̀ Yorùbá sì ń jọba lọ wọ́n ti jẹ ṣé bá Àfọ̀njá ló pè wọ́n Yorùbá ni Ìlọrin Àfọ̀njá ni wọ́n sì kì í Ìlọrin Àfọ̀njá dè ní wọ́n sọ pé Ìlọrin Sùlù Gàmbàrí àbòtígbọ́ Ìlọrin Sùlù Gàmbàrí Ìlọrin Àfọ̀njá ni Àfọ̀njá gangan ló ní Ìlọrin ṣùgbọ́n àwọn tí wọ́n pè ńgbà yẹn pé ẹ wá bá wa jà jagun pàtó jagun yẹn tọ́tọ́ ṣẹ́gun tán wọ́n ní ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n máa lọ àwọn ọba Yorùbá tó kù àwọn tó ní ọ̀pọ̀ tó lóye kó jẹ́ kó máa lọ ó ní ogun míì tí lè dé ló fi fún wọn níbì kan kí wọ́n máa gbé sọ̀rọ̀ pé àwọn Fúlàní kan àtàwọn Haúsá kan claim pé gbogbo tó bá ti pè ní sábò àwọn làwọn ni wọ́n claim ẹ̀ tó láàdá fún wọn láàyè a sì fi ẹ̀tù wàhálà àti ìdààmú kan a fi sí ọ̀dà wa gan lẹ́kọ̀ọ́ báyìí níjọ́ tó bá explode Sanwó-Olú gómìnà tí mo fi tọ̀tọ̀ dárúkọ tí mo fún ní àpọ́nlé local government chairman ẹ̀yin baálé olórí àdúgbò especially ẹ̀yin tẹ́ jẹ́ Àwórì ẹ̀yin Àwórì tẹ́ ń wò mẹ́ bá bàbá yín sọ̀rọ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ ti fẹ́ ba ayé ara yín jẹ́ lọ sí gbogbo àpòlé àwọn Àwórì báyìí lọ sí Ẹ̀gàn lọ Ìgàndò lọ Ìjẹ̀gùn lọ gbogbo ibi tí wọ́n wà pàápàá wàá rí títí dé Lẹ́kì mo ń yàn léyàn náà fẹ́. Festac wọ́n ti fún àwọn Fúlàní ní ibùgbé ibi tí wọ́n ti kọ́ kínní tí wọ́n sá sí tí wọ́n ti rarin ayọ́kọ̀dẹ́mù wọn ó ju agbègbè wọn lọ nítorí pé ní ibùgbé ayọ́kọ̀dẹ́mù kan Haúsá tó wà ń bẹ̀ omi ó ju 50 lọ. now Ìgàndò Ìkọ̀tún níbi tí èmi wà tẹ́mi rí yìí àti gbogbo Èkó tẹ́mi rí tó bá kọ́ ọlọ́kadà jọ 75% àwọn Fúlàní àwọn foreigners ni wọ́n mọ̀ kí ṣe Nàìjíríà àwọn Niger Mali àwọn Togo Haúsá Togo ó ṣẹlẹ̀ nínú ọ́fíìsì wa lọ́jọ́ kan tí kan sọ pé would like to tell if I see somebody and they give me 100,000 go bomb everybody ọjọ́ ìlànà Èkó ní complex wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ìwọ jẹ́ kí ọlọ́kadà Haúsá àti ọlọ́kadà Yorùbá kọlura wọn láàrin ìṣẹ́jú márùn-ún atọ́kùn àwọn ọlọ́kadà Haúsá tí ó dúró síbẹ̀ yóò ti ju 20-50 lọ kò sí ọlọ́kadà Yorùbá kan tí ó dúró àbọ̀ òtí níbi tí ọlọ́kadà Yorùbá dúró tó ti gbìjà ara wọn rí ìwọ òtí níbi tí wà àti ibù àbíkẹ́lẹ́jà tí Yorùbá ẹgbẹ́ ẹ̀ dúró tó gbìjà ẹ̀ rí. so n tó béèrè ìyàtọ̀ wà nínú àwọn Fúlàní àti Bòròró mo ti sọ rí lórí ètò yìí nígbà táwọn wà kékeré Kwara náà ti bí mi mo bá àwọn Fúlàní tí wọ́n ń gbé nígbà tẹ́mi wà kékeré ni mẹ́wọ́n ò kílèmù pọ̀ mọ́ onílùú làwọn torí wọn ò ní ìlú inú igbó ni wọ́n ń gbé pẹ̀lú màálù wọn àpè ní gàá tó sì wà yẹn they pay homage to the person tó jẹ́ olórí ìlú yẹn wọn ò dẹ̀ kí kọ́lé block. bẹ́ẹ̀ni ilé kókó náà máa ń kọ́. ilé koríko òní wọ́n máa ń kọ́ ilé koríko tó ń dẹ̀ ń kọ́ yẹn